Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun. Ní èní mo súre pé gbogbo apáta la ó ní ọjọ́ rere. Bàbá ń Bàrígà, mo darí ọ̀rọ̀ mi sọ́dọ̀ bàbá ń Bàrígà tí wọ́n sọ pé wọ́n jẹ́ president ògo-ìlú ìyẹn nílùú ńlá lọ́hùn. Ìdí tí mo fi darí ọ̀rọ̀ mi sọ́dọ̀ wọn ni pé torí pé wọ́n dárúkọ mi nínú fídíò tí wọ́n ṣe. Wòlíì wa àpótí ẹ̀rí bí n bá gbà o, ẹ ṣé o, iṣẹ́ kàn mí lára o. Èmi náà mo ní kí wọ́n ṣe àríwísí tèmi náà lórí ìrìn àjò náà. A sì tún rí ìgbésẹ̀ níbi tó tún dé. Ìyá èèyàn wa ni ìyá olólùfẹ́ wa, wọ́n ń bẹ nílùú Ìlọrin lọ́wọ́lọ́wọ́. Bó tiẹ̀ jẹ́ pé èní tó yẹ kí court wà kò sáǹfààní, wọ́n ní holiday ń bẹ ní court, wọn ò lè lọ. Ṣùgbọ́n bí èèyàn orí court lọ, arí mi ṣe ẹ̀bẹ̀ ìyá kọ́lọ́run jẹ́ ọjà tẹ́wọ́gbà. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ wọn wọ́n jẹ́ kó wá pé ìdọ̀bálẹ̀ ìkúnlẹ̀ abiyamọ ìwọ̀nba ló ṣiṣẹ́ mọ́, pé ìdọ̀bálẹ̀ bàbá ọmọ làwọn ń fẹ́, torí pé ìyá ti bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kíní bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kejì, ìní ìtún ni ìgbà kẹta tí ìyá ó tún ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n bàbá ń Bàrígà ni wọ́n ní bí gbogbo èèyàn bá tiẹ̀ wá bẹ̀bẹ̀, evangelist Adéfáì Wàlẹ̀sìn à ń fẹ́ gbóhùn rẹ̀. Èmi tí mo sì kúkú sọ níṣẹ́jú gbogbo ayé tí mo sọ, tí mo sì fọwọ́ ẹ̀ gbáyà pé n tí ọba ṣe ta lọ́lọ́run, Ọlọ́run jí ó ṣe mí, tọ́lọ́run sì mú wá sí ìmúṣẹ bẹ́ẹ̀. Mo lè bẹ̀bẹ̀ torí ta lọ́lọ́run, mo lè bẹ̀bẹ̀ torí ẹ̀rù ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ ò ní ń bà mí, mò ń bọ̀ wá bẹ̀. Gbirigbiri kì í tìsàlẹ̀ yí ròkè látòkè náà ní gbirigbiri tí máa yí wá. Bí wọ́n bá bìyàn nílé ọgbọ́n tí wọ́n wo ni nílé ìmọ̀ràn, téèyàn wá tún bá olóyè ẹ̀dá tó jẹ́ pé ní tó ń bá rìn, irú ẹni bẹ́ẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Nítorí pé ọ̀rọ̀ lórí ká bẹ̀bẹ̀ ká má bẹ̀bẹ̀, oníṣẹ̀ṣe ẹsẹni tó lágídí ọkàn, àìsẹni tó lágídí ẹ̀sìn, àìsẹni tí kìí gbọ́, a kìí ṣẹni tí kìí gbà. Bí kìí bá jẹ́ pé oníbírí ọbí iṣu ṣe kú, bọ́bẹ̀ ṣe bù ú ló fa sábàbí gbogbo tí ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n bàbá ń Bàrígà, kò sẹ́ni tó pè yín ní Fúlàní torí orúkọ ń gbà tó ń gbọ́ ẹni bẹ́ẹ̀ tí ẹ pè wá ń Fúlàní. Èmi ò sọ bẹ́ẹ̀ rí, ẹ̀rí tó bá sọ bẹ́ẹ̀ lọ rí mú jáde. Iṣẹ́ tó ríran mi ni mò ń jẹ́, ọ̀nà tó sálà sílẹ̀ ni mò ń tọ, ọ̀nà náà ni mò tọ̀tọ̀tọ̀ iná là ń ṣe látúnṣe lọ́wọ́. A gbọ́dọ̀ torí ń tí a jẹun tàbí ń tá a fẹ́ jẹ káwá láàmú parọ́ mọ́ra wa. Rárá o, èmi ṣe o. Èyí táwa fi ń compare tá ń sọ pé nígbà TaniOlohun àtàdé Ifá, mo ti sọ̀rọ̀ ìrìn àjò èyí sẹ́yìn. A gbọ́dọ̀ máa ṣàwítúwí asán. Ṣùgbọ́n àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe, lóògùn ẹnu la ní. Torí kálá bá lóògùn ni tí ẹ bá ṣẹnu lásán la ní ó yẹ kí TaniOlohun, ó yẹ ká ti lọ rèé mú jáde kú mẹ́un. Ìyẹn ní bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀. Ká ní ọba lóògùn ni, ká ní tòótọ́ ní ọba lágbára ẹ̀ṣẹ̀ṣe, ó yẹ kí wọ́n ti lọ rèé mú TaniOlohun kú ònú ilé mẹ́un. Oníṣẹ̀ṣe ò lóògùn. Ifá la ní, Ifá la gbójúlé. Èyí tá a níhun iná làárá dúró lórí ọwọ́ rẹ̀. Torí pé gbogbo àwọn tí wọ́n ṣètò ìrìn àjò yìí, ká ní nǹkan aburú bá ti ṣe wọ́n, orúkọ táyé ń pèsè ṣe táà jẹ́ ilẹ̀ fi á jẹ́. Ẹ gbọ́, orúkọ táyé ń pe ìṣẹ̀ṣe táà jẹ́ ìlọ̀pọ̀lọpọ̀ fẹ́ ká jẹ́ lórí gbogbo ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ pé ká lè yàn bí mẹ́wàá bá ti kú nú wọn, wọ́n gbà pé táwọn ṣe ọ̀dà kí lèèyàn fẹ́ kú sí
ènìyàn ẹlẹ́ran ara wa bí wọn ni làwọn náà. Bó tiẹ̀ jẹ́ pé àwa tá a jó níṣẹ̀ṣe bí mo ṣe sọ wájú pé lóògùn kí la fẹ́ fi pa wọ́n, kí la fẹ́ fi ṣàìdá. Lóògùn ẹnu la ní, Ifá la gbójúlé. Ifá a máa tún kọ lórí pé Ifá la gbọ́kànlé o, Ifá la gbọ́kàn àwa olóògùn, Ifá la gbọ́kàn wálé. Lẹ́nìí iná ló pé 50 days tí wọ́n dá pé kí TaniOlohun pé kó lò ní remand. A sì dúpẹ́ pé Ọlọ́run bá jẹ́ kó lò ó, ẹ̀mí rẹ̀ ń bẹ, àlàáfíà rẹ̀ ń bẹ, ní agbára lọ́wọ́ Olódùmarè. Ọlọ́run bá yọ̀bá ní mú kú ń bẹ láyọ̀. Ọlọ́run bá ní mú kú ń bẹ láyọ̀. Ìgbà tẹ́ wá sọ pé ìkúnlẹ̀ abiyamọ tẹ́ ní kò tó pé ti dọ̀bálẹ̀ bàbá ọmọ ẹni ṣiṣẹ́ lákòókò tá a wà yìí. A ti sọ pé kí evangelist adé Ifá ìwàlẹ̀sẹ̀ kan bẹ̀bẹ̀ kìí ṣe nǹkan tó nira, ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ pẹ̀lú yín ní ń bà mí. Nítorí pé kí ni, kìí ṣe pé téèyàn bẹ̀bẹ̀ tán tó jẹ́ pé lẹ́yìn ẹ̀bẹ̀ lẹ́wàá tún lọ rèé sọ pé Barrister o, Síkírù Àyìndé Barrister ó ní kó wá so nídùúró rẹ̀, níbo la ti fẹ́ rí? Bẹ́ẹ̀ bá fún TaniOlohun ní bail condition tó jẹ́ pé kò ju ara lọ, màá bẹ̀ yín, màá tún dúpẹ́. Ṣé bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀? Mo ní màá bẹ̀ yín, màá tún dúpẹ́. Ìjọba ènìyàn ń bẹ nínú ìṣẹ̀ṣe, ìfihàn ń bẹ nínú ìṣẹ̀ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ní ń wò pé ó yẹ kí gbọ́ ti lùgbá káwo ti bá ń kọ́. Nítorí pé àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ara wa ni wọ́n, ara wọn làwa náà. Tó bá tiẹ̀ jẹ́ pé ìran míì ni ó sì dáa, tó bá jẹ́ ìran míì ni ó sì dáa. Wọ́n ní TaniOlohun sọ nínú ibi tó wà pé ó ní adé Ifá o, evangelist adé Ifá ìwàlẹ̀sìn ọ̀gá àhún ni. Ìjìyàn wọ́n lọ sọ fáwọn ọlọ́pàá bẹ́ẹ̀, àbọ̀ sọ fáwọn èèyàn bẹ́ẹ̀, àtẹ̀yìn àtọlọ́pàá ló bá sọ fún. Mo lérò pé ó yẹ kí béèrè ó tẹ̀síwájú pé iṣẹ́ kí ládé Ifá kọ, àbí rántí àfá àtọkọ ní kéwú, ẹni tó kọ ní kéwú o, ọyá bọ́bí ni kó wá sọ nídùúró tàbí ní kó wá bẹ̀bẹ̀. Rántí àfá àtọkọ ní kéwú, ó sá sọ pé kéwú lòun kọ́. Mi ò sì jiyàn, kì í dé bá ni kéèyàn yẹrí. Borí bá ṣe tó ìní ṣe wúwo. Ẹlẹ́dàá ló sorí adé Ifá lórí àpésìn. Bí TaniOlohun bá kún, ìṣòro dènù ìṣòro ọlọ. Ìṣòro dé ìṣòro ọlọ. Ṣùgbọ́n nínú àwọn àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo ṣe ni pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wa 80% àwọn èèyàn tá à ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ láti jálábọ̀dé fúnra wa. Adé Ifá ni, adé Ifá ni, adé Ifá ni. Admit TaniOlohun, admit TaniOlohun, admit TaniOlohun, admit TaniOlohun. Ó dákẹ́ bí ọjọ́ méjì. Orí adé Ifá yìí ńlá dá gbogbo ẹ̀ lé. Brọ́dà wa evangelist adé Ifá ìwàlẹ̀sìn, ẹ̀yin náà jáde kẹ́ẹ̀bẹ̀ gbogbo ayé lórí TaniOlohun. Màá ṣe bẹ́ẹ̀ bá ti lè fún TaniOlohun ní bail condition tí ò ní nira. Kìí ṣe pé tó sọ pé ká lọ rè wá Barrister, Síkírù Àyìndé Barrister ó ní ó so ní dúró. Èwo ni kọjọ́pá àfẹ́ ni dífá fọ́bọ eléyìí tí ń bẹ nígbà láyé òṣókó. A mú ọ̀bọ asómẹ́lẹ̀, à ń fún ní gbogbo oúnjẹ tí ń jẹ. Ọ̀bọ ní tó bá jẹ́ pá àfẹ́ ni ó ní bẹ́ẹ̀ ṣe ń fún yàn lóúnjẹ jẹ náà lẹ́mọ̀ fún. Ó ní tó bá jẹ́ pé ẹ̀ bá fẹ́ ni ó ní ẹ̀wà ní so ẹ̀wọ̀n ẹ̀ ní so mọ́ òun nídìí. A sọ̀bọ mọ́lẹ̀ à ń fún lóúnjẹ, a sì mọ̀ pé tọ́bọ̀ fẹ́ràn ni pé kọ́ mọ torí igi kan bọ́ sórí igi kan. Èyí tẹ́ tún sọ tẹ́ ní TaniOlohun pé ètò ti wà ńlẹ̀ fún ń sá lọ sí lóyìnbó. TaniOlohun ò lọ ibì kankan. Ẹsẹ̀ ò sínú kó travel. Bọ́ bá lọ, Ọlọ́run sì jọ lọ torí pé ń bẹ́nu kéèyàn fi kógo ayé já.
ṣùgbọ́n pé nítorí ẹgbẹ́ yìí tí ń ṣẹlẹ̀ yìí pé nítorí ẹ̀ sá lọ èmi ò mọ àwọn tí ń sọ gan, mi ò mọ àwọn tí ń wí, mi ò mọ àwọn tí ń rò ó, mi ò mọ àwọn tí ń lánìyàn rẹ̀. Tó bá sì jẹ́ pé a fi ń sọ gbogbo ẹ̀ tá a fi rò pé a fi ń predict ni pé ní àjò yìí ó ṣeé ṣe kó rí báyìí tọ́ àwa náà nu. K'Olódùmarè kó dákun kó ran gbogbo wa lọ́wọ́. Bàbá ń Bàrígà, àwọn àlàyé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ bó ṣe pọ̀ tó iná ni mo sáré ní kí n ṣe ní kúkúrú yìí, torí bí ta lọ́n bá lóhun lọ èmi lọ̀gá àwọn ní ìjiyàn àkókò tọ̀gá náà ló tún déhùn, àkókò tọ̀gá ti tú lọ, àmì àkókò tọ̀tá ó ti tú lọ. Adéfá lọ̀tá tá lọ́lọ́run ó ọ̀tá náà ní ọ̀tá lẹni ó wá bẹ̀bẹ̀ yìí, ọ̀tá tá lọ́lọ́run lẹni kọ́ wá so nídùú yìí. Máa ṣe orí mi ló kún tẹ̀ ń bá mi fà, orí mi ló kún tẹ̀ ń bá mi fà. Olórí ẹbí àwọn tá lọ́lọ́run aná ìjáde wọ́n ṣe fídíò Aládéfá nígbà tó sun Kùránì mo pè ẹ sì nítọ̀ ẹni ẹ̀yin náà lè sun Kùránì pé mẹ́wàá lẹ́lẹ́sùn lẹ́ẹ̀sùn. Olórí ẹbí ẹ sì rántí pàríra rí àbẹ́sẹ̀ ń bẹnu kẹ́ lórí ọ̀fẹ́ àti pè mí, ẹ wá pè mí gbogbo ọ̀rọ̀ tá a sọ tí ò pógún ìṣẹ́jú mo wá dẹni tẹ́ wá ń ṣe fídíò fún pé part 1 and 2 lórí ọ̀rọ̀ tá a sọ. Ẹ wá ń sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ayé ń sọ̀rọ̀ bí ẹni pé gbogbo oníṣẹ̀ṣe ló ní fault. Ọ̀pọ̀lọpọ̀ wá ń sọ̀rọ̀ bí ẹni pé evangelist Adéfá Ìwàlẹ̀sìn òun ló ní fault. Béèyàn méjì bá ń jà, èèyàn méjèèjì ni ó jẹ̀bi, èèyàn méjèèjì ni ó jàre. Mo tún kí alẹ́ kan sí wọ́n tún jáde o gẹ́gẹ́ bí abiyamọ. Èmi ò rí ìyàbú o, èmi ò rí ìyàbú, èmi ò rí ìyàbú, mi ò rí ìyàbú. Èyí tẹ́ ní kémi ó ṣeun evangelist Adéfá Ìwàlẹ̀sìn, èmi náà lè ṣe bẹ́ẹ̀ bá ti fún ní bẹ́ẹ̀ kó gbádùn àpẹẹrẹ ìfẹ́ wà, ṣùgbọ́n àpẹẹrẹ ìfẹ́ tá à ń sọ pé ìyá gangan ṣe é mọ̀ pé a lò fẹ́ láti bẹ̀rẹ̀ tábà tanra wa lóko. A lo ìfẹ́ láti ìbẹ̀rẹ̀, kálá bá lò fẹ́ láti bẹ̀rẹ̀ kí ló ń tó nira bẹ̀? Ká dọ̀bálẹ̀ fún tí ń járàrá kọ̀ sọ pé kéèyàn mọ́ ga. Ṣébẹ̀ ìlẹ́ lọ bá nú ibi tó wà, ṣé mo dérú Ìlọrin ni, ṣé mo lọ bá nú rìmáàdì tó wà ni? Ẹ̀yin lẹ́ lọ rí ń bẹ̀, ẹ̀yin lẹ́ ń gbọ́ lẹ́nu rẹ̀, àtẹni tó bùn lówó, àtẹni tó fi nǹkan ránṣẹ́ sí. Bí ní àjọ bá ṣẹlẹ̀ síta lọ́lọ́run bẹ́ẹ̀ bá Adéfá ni kọ́ wá bẹ̀bẹ̀, tèmi náà ń ṣẹlẹ̀ rí, ṣùgbọ́n náà tẹ́ gbé tèmi gbà tí mo fi sọ pé ọ̀rọ̀ tí mo sọ o kò rí bẹ́ẹ̀, kìí ṣe bẹ́ẹ̀ lẹ gbọ́rọ̀ yìí gbà ní, kìí ṣe bẹ́ẹ̀ lẹ gbé gbà ní. Èèyàn tó burú jù láyé, ẹ̀dá kan ṣoṣo ló burú jù láyé o, ta lẹni náà? Ìlẹni tó jẹ́ pé kò lẹ́ni tí wọ́n tijú. Èmi a máa tijú àgbàlagbà, kódà mo máa tijú ọmọdé. Bí bá tiẹ̀ sọ pé èmi níwà gẹ́gẹ́ bí orúkọ tí mò ń jẹ́, ta ni mo fẹ́ fi tèmi jọ? Torí pé àti bàbá àti ìyá tí wọ́n bí mi káwọ́ orin wọn kọ́ jẹ nílẹ̀ mọ̀rẹ̀ rẹ̀. Pàápàá jùlọ ńjọ́ tí ìyá mi kú, nǹkan mẹ́rin kan bẹ tí mo máa ń torí ẹ bẹ̀rù pé bí bá ní ṣàìdá pé kí n má gbọ́rọ̀ kò sẹ́ni tí mo fẹ́ fi tèmi jọ. Lọ́jọ́ tí ìyá mi kú nínú ìlú tó kú sí, àwọn onímọ́tò tí wọ́n máa ń sọ pé à ń lọ à ń bọ̀, wọ́n daṣẹ́lẹ̀ ìjọ náà wọ́n ṣiṣẹ́. Béèyàn bá fẹ́ wọ inú ìlú tàbí yóò bá jáde, bọ́ọ̀ bá ti lọ́kọ̀ fúnra rẹ̀ tó sì gbọ́kadà wọ́ ọ̀wánu ìnínú. Ìyẹn bà mí lẹ́rù àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ìtọ́ bà mí lẹ́rù ńjọ́ tí ìyá mi kú tí mo fi gbọ́dọ̀ níwà kún tí mò ń ṣe
àti tí màá ṣe àti tí màá ṣe láyé mi ni pé gbogbo èrò bó ṣe pọ̀ tó ń jọ́ tí ìyá mi kú kò fẹ́ sí èèyàn tá a rí tó wọ ẹ̀wù tó tún wọ irú ṣòkòtò rẹ̀ oníkálukú wọ̀ lódì lọ ni torí pé lágbájá dáa tó báyìí kò yẹ kó kú ẹni tí ń bẹ lọ́kàn kálukú kò ní méjì. ẹlẹ́ẹ̀kẹta ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọ́ tí ìyá mi kú àwọn tí wọ́n máa ń lọ́ta nu ni àwọn à ń lọ́ta ẹlẹ́rọ lọ́jọ́ náà a náà daṣẹ́lẹ̀ sí kẹta tí ó jẹ́ pé láti ilé òkú ẹni tó bá gbé nǹkan lọ bí tí ó ti lọ nǹkan ni wọ́n lò fún lọ́fẹ̀ẹ́ àánú òṣìṣẹ́ èmi ọmọ pé ẹlẹ́gbẹ́ o lọ́jọ́ tó ṣẹlẹ̀ mo tó mọ̀ pa náà lẹ́gbẹ́. ìkẹrin nínú ìlú tí ìyá mi kú sí ìjọ kan níbẹ̀ tọ́jẹ́jọ Christian First Baptist Church máa dákọ̀ wọ́n jẹ mí ní nǹkan ní tí wọ́n mọ̀ ṣe ni mo fi ń sọ tí wọ́n bá ṣàdá màá wí ọba ìmákọrin wọ́n wá pè wá wọ́n sì fún wa lówó tó tówó wọ́n náà fi ṣèrànlọ́wọ́ fún wa